ibi tí téèyàn sọ Ọlọ́run wà bẹ́ẹ̀ tí bàbá tí yẹn ọ̀rọ̀ tí yẹn sọ ni èèyàn lè pọkùnrin lókòbó kó dẹ̀ máa wò ó ìyá ọgbà èèyàn lè pọkùnrin. bàbá tí lókòbó ni. ó ní pé ẹ̀dẹ̀ ṣe bí àṣẹ ń ṣọkùnrin ni ẹ̀yin nìkan ẹ wà láàrin àwọn obìnrin méjì ẹ̀dẹ̀ ṣe bí mo tún wá ń sọ pé dára ẹ mọ̀ mo máa mi mo pé tábà ti wọ́n ta. èmi ló yẹ kí n máa ṣe nǹkan tó ń ṣe ìwọ ló tún ṣe. tábà ti wọ́n ta mo máa ń rí pàkéjì á jẹ́ kí n mọ̀ pé mi òun ò ṣe rí pàkéjì sẹ̀ kí n má rí pàkéjì òun kí ni mo tún wá fẹ́ ṣe. ẹ̀yin ẹ̀yà ti rókòdù ọ̀rọ̀ oyè yín ó ń pèèyàn kan lókòbó ẹni ẹ̀dẹ̀ fún ìṣòkòbó. ibẹ̀ ẹ ti àní lọ sàlẹ̀. bọ́rọ̀ ti bàbá tí yẹn bí ṣáìdì bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn. ó yá mẹ́ríkò mo fẹ́ bi ẹ má parọ́ níwájú Ọlọ́run má parọ́ ṣó mọ̀ pé o ti ní you want to say your truth. bẹ́ẹ̀ni. ṣé bàbá tí mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni. ó mọ̀ I swear to Almighty God Bible lele mi wá lè sọ o bóyá wọ́n wá bóyá because tó bá mọ̀ wọn ò ní kò sí nǹkan tó fẹ́ fi táwọn méjèèjì fẹ́ fi jọ pretend fúnra wọn mi mọ̀ bóyá like tó bá mọ̀ wọn because bàbá tí a pèsè pé àbí ń gbọ́ ṣó mọ̀ mi òun náà dẹ̀ sọ ní èmi mọ̀ ẹ̀yin lè má mọ̀ mi. so kò mọ̀ mẹ́ríkò ṣé o sọ because you are covering him or. no torí ẹ̀ gangan mo ṣe jáde because èmi mo wà ń between wọn bí ọ̀rọ̀ yìí gan bí Ládé ṣe gbọ́ ó sì ń yà mí lẹ́nu because mi ò sọ any damn thing fún Ládé tí Ládé bá wá bíbá tó bá wà ń bíbá bóyá kó máa já mi ò sọ ẹni mi mọ bí wọ́n ṣe gbọ́ ìgbà tí Ládé wá wọnú DM mi wá wọ́n wá gbé mi ṣépè pé lórí burúkú ààrẹ ìwà àtìyàwó wá mú ìyàwó mi rìnrìn kúnrin kiri wọ́n ní ó mú lọ sọ́dọ̀ bàbá tí àbó mú lọ sọ́dọ̀ bàbá tí ní tilẹ̀ tọ́lọ̀ mo deny mo ní mi mọ̀ nǹkan tẹ́ ń sọ ìgbà mo mú lọ sọ́dọ̀ bàbá tí mo parọ́ mi lè parọ́ mo parọ́ fún wọn pé mi mọ̀ nǹkan tó ń sọ bó ṣe tún gbé mi ṣépè nìyẹn pé ẹni tẹ́ ẹjọ́ lọ́gán ó jẹ́wọ́ fún òun débi pé àṣetútọ̀ díẹ̀ mo ní mo yẹ káwọ́ sórí ilé lẹ́yìn pé mo ní ó ti níbẹ̀ lóòótọ́ èmi mo mú lọ mi parọ́ because ìgbà tó ti tí òun fúnra rẹ̀ tó ti lọ́rọ̀ tó ti sọ mo ní lóòótọ́ èmi mo mú lọ mo jẹ̀bi bọ́ mi ìdẹ̀ tún jẹ̀bi náà mi mú ẹ lọ pé bóyá ká lọ ṣe nǹkan ẹni yẹn free mọ́ mi kò ń ṣe pé bóyá ẹ̀yìn àti. very good jọ dúró truth or dare yẹn ibo ló láǹdì sí. kò láǹdì sẹ́ni rẹ̀ jó pé a kò ṣe lọ ó ń díẹ̀ instead kó máa díẹ̀ bàbá tí bóyá kó máa díẹ̀ sí mi ara ẹ̀ ló ń díẹ̀ sí. ara ẹ̀ instead kó máa díẹ̀ bàbá tí ń pé okay o I dare you to do something for Mary Good ó mọ̀ máa ní I dare you to do something for me ni. mo ń gbọ́ ẹ wá jọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ nìkan lẹ̀ ń ṣe truth or dare yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni tó bá díẹ̀ mi sí bàbá tí ìgbà mi ó máa díẹ̀ mi sí bàbá tí máa ní àbúrò mi ní ṣó ya wèrè ní kíní pẹ̀lú àìkọ́ máa fi ṣeré bẹ́ẹ̀ yẹn pé àìrọ̀ ó yá gba 5,000 ẹ̀ ìgbà mi tí ó bá tún díẹ̀ mi náà máa tún ní àpé mi ṣó ya wèrè ní like ẹ mọ̀ based on nǹkan tó ti wà used to. tó bí side bàbá tí ṣe lọ nìyẹn mo dẹ̀ tún gbọ́ tí Ládé sọ. ṣé nǹkan tó sọ fún wa sì ni pé based on nǹkan tí Ládé sọ pé bóyá bàbá tí ìyàwó òun kiri kan so nǹkan ò dà wọ́n pọ̀ àbí nǹkan dà wọ́n pọ̀. mi lè parọ́. mi mọ̀ yẹn. bọ̀ ilé ẹni everybody sùn lálẹ́ truth or dare yẹn. ilé mi kọ́ àwa èmi lọ kí bàbá tí ń lé ni èmi mú dẹ pé bàbá tí ní pé àmúwà ládùúgbò yín o because èèyàn mi ni wọ́n àjọ máa wà dáadáa mo dẹ̀ pé wọ́n pé àmúwà ládùúgbò mo fẹ́ wá kí yín kódà wọn mọ̀ bóyá mọ̀ mú yàn bọ̀ wọ́n dẹ̀ ní kí n wá so bá dẹ̀ ṣe lọ nìyẹn so èmi ò mọ̀ bóyá ó ní anything in mind pé bóyá mi mọ̀ bóyá ó dẹ̀ ti. àtúrí because I rí FYP tí fídíò yẹn wà lọ́wọ́ mi tọ́rẹ̀ bàbá tí kan sọ pé bàbá tí pé òun ó sọ fóun pé lálẹ́ ọjọ́ yẹn gan everybody jọ ẹjọ wà pé gbogbo yín jọ wà ìwọ òun àti Dára pé gbogbo yín jọ sùn àbí nǹkan kan ṣó lè bá wa tàn mọ́lẹ̀ sáàrin yìí. máa jọ sùn pọ̀ mi lè parọ́ o because Dára lọ sùn inú ilé èmi wà kitchen bàbá tí wà comfortable débi pé kitchen náà ni àwọn náà máa ń jókòó sí all the time chair wà ń bẹ̀ so èmi sùn kitchen
bóyá mi mọ̀ mi ẹ wò kí má parọ́ mi mọ̀ àárín yẹn ibi tí mo wà lèmi wà ilẹ̀ dẹ̀ mọ̀ bá everybody bí ilẹ̀ dẹ̀ ṣe mọ̀ bá everybody ni wọ́n dẹ̀ sọ ni mo dẹ̀ wá ní àṣẹ ẹ̀mọ́ tẹ̀ mọ́ a wá sọ̀rọ̀ kí la sọ débẹ̀ gan-an ó ní nǹkan tá a tẹ̀ sọ débẹ̀ pé ẹ̀ka òkè dára náà ló kí ẹ̀ka àròṣẹ́ wa báwo 19 kìnnìkan tẹ̀wájú mọ́ ní bàbá tíṣẹ́ mọ̀ pé ìyàwó dára ni wọ́n sọ̀rọ̀ kan mọ́ ní bàbá tíṣẹ́ mọ̀ dára ni wọ́n wá ní àwọn ò mọ̀ o ní tilẹ̀ ń tọ́lọ́ mo ní ọmọ èmi náà ṣáà ń bẹ̀ pé tó bá pẹ́ ẹ̀ mọ̀ ó máa níbẹ̀ ṣe máa kíra yín sọ wọn ṣàbí o mọ̀ àwọn ó dẹ̀ lóhùn náà wípé òdú ní báwo ni máa ń sọ òun rẹ̀ pé like òun mọ̀ yín ẹ̀yin lè máa mọ̀ òun because gbogbo èèyàn ló mọ̀ yín wọ́n dẹ̀ sọ pé à ń pè mí mọ̀ ẹ́ pé ṣé wọ́n wá fi ṣe ní pé àṣewọ̀ ló fẹ́ provoke ọkọ̀ ẹ̀ ń gbà yẹn tó fẹ́ ràn lọ sí kìnnìkan àwọn wà ní rárá pé rúmọ̀ ni ò kìnnìkan tó dẹ̀ sọ̀rọ̀ yẹn the next thing tó máa sọ ó tó wá bèèrè lọ bàbá tí pé òun ò fẹ́ wà láwọn pé ṣẹ́yìn àti kẹ́mi tí ì ṣe àbí ìjẹ̀ṣà ẹkùn ẹ má sọ pé mo wá bí o torí like ó sọ pé lórí burúkú lọ̀tá wọn ní ibẹ̀ yẹn tó sọ fún. ìyẹn ex-wife landẹ̀ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó sọ fún bàbá tí ní pé torí olórí pé òun fẹ́ wà láwọn kí nìkan yẹn wá ní akíló kan òun ṣé àwọn fẹ́ máa kàkiri àbí àmúrúbà kí ni ìfẹ́ tó wà ń bẹ̀ bọ́rọ̀ tí wọ́n ṣe lọ nìyẹn. má wọrí bọ́ everybody jọ súnlé bàbá tí wọ́n jú ni lọ́jọ́ yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. ok mo ti gẹ́ẹ̀tì nǹkan tí wọ́n. ẹ fi rọ́bù because a lot mo tẹ̀ tí ń gbọ́ lọ òun yẹn sọ pé mo mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ kó lè jáde sí mi ni káwá jọ mu káwá gbogbo àtàwọn ilé tí mo fẹ́ sọ àti gbogbo nǹkan tó wà lọ́kàn máa ń ṣe wá pull ẹ̀ out torí àwọn kan wà tó ti bá sọ̀rọ̀ ilẹ̀ máa bàjẹ́ mo kàn ń tókè kí n tẹ̀kì ni. so nísìbẹ̀ o ti challenge ẹ̀ ọkọ ẹ sọ pé mò ń fún ẹ ṣe wúkọ mo dẹ̀ ti wá lé mi kọ́. èmi kọ́ mi ìbí lájọ tó ti wà ní ọkùnrin mi ìgbé fọkùnrin rí tó bá sọ pé tàbí mo máa ń pìlẹ̀ wọn pé ìyàwó lágbájá ni àwọn tí wọ́n ń béèrè tó ti béèrè ẹ̀ lọ́wọ́ mi rí tó bá wà níbà wọ́n á máa gbọ́ mi ò ever gbé fún ọkùnrin rí mi ìgbé fọkùnrin rí. ẹ̀yin èèyàn mi dẹ̀ rò pé òun ló fi ń ṣe wúkọ èmi rò pé fi ṣe wúkọ kò Ọlọ́run dáríjì mi o. ẹ lè wá yóò gbà ẹ lè rányàn àdúgbò mi kò ń ṣe mòwe ní ọ̀dọ̀ mi ẹ rányàn wá sádùúgbò wa kẹ wá béèrè wọ́n mọ̀ ọmọ mi dáadáa wọ́n mọ̀ ọmọ mi dáadáa mi fẹ́ lè sọ pé orúkọ ọgọ tí mi ò jẹ́ ládùúgbò ó fún mi bọ̀ torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ pé a ti jọ wà kò dẹ́ pé bóyá ọ̀rẹ́ mi náà girlfriend ẹ̀ ló kan ló jẹ́ kí n mọ̀ tó jẹ́ godfather mi ìgbà tó wà ní à pé ẹni yìí girlfriend àwọn ni ó wà ní industry ó ṣòṣì náà lọ́dọ̀ máa yẹn tí máa yẹn náà ka ni àwọn ọ̀rẹ́ máa yẹn mẹ́ta ló níwà tẹjọ ní nǹkan pọ̀ tí máa yẹn tó rí ẹ máa yẹn ló gbalé fún tó wá bí ni pé èmi mo tún lọ sọ fún máa yẹn náà máa yẹn dè ka ẹ red handed mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ náà èmi yìí náà ló ń dúnnu mọ́ tó ẹ lọ gbogbo kíní ìbáyìí òun ló máa pọ̀ sí. ó ṣe yẹ dáadáa Marigold ó ṣe yẹ dáadáa ó gbọ́kùnrin fún rí. mi ìgbé fún rí o mi ìgbọ́kùnrin fún rí o. ẹ jẹ́ ká. tó bá ní mo gbọ́kùnrin fún ọkọ jáde ó bẹ̀ sọ ọkùnrin náà mi ìgbọ́kùnrin fún rí o lágbàá tó ti wà ní ọkọ mi ìgbé ọkùnrin báyìí mi ìgbé fún rí. ó ṣe yẹ dáadáa ó ṣe yẹ dáadáa like because nǹkan táwọn arò ni pé ìwọ ló ń supply ẹ̀ káàkiri. nígbà wo ni supply ẹ o. gangan ni labalúbù. àmọ́ tó gangan ni original labalúbù. a rò pé Marigold Ọlọ́run dáríjì o torí èmi náà rò bẹ́ẹ̀ olúwa tó bá jẹ́ṣẹ̀ ní astagafula Ọlọ́run dáríjì mi o. ó dẹ̀ lóhun ò gbọ́kùnrin fún rí. so ṣé tó wá sọ ni pé òun gan ló máa ń ṣe mọ́kùnrin. òun ni ó máa ń ṣẹ̀dí ọkùnrin fúnra rẹ̀ o. ó máa ń ṣe. Marigold níwájú ọlá àtẹ̀yàn ó ní bàbá tí ó mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni. ó mọ máa yẹn ò mọ̀ ibi téèyàn sí Ọlọ́run ó mọ̀ ìgbà tí mo tó sọ gan òun gan ló wá tún sọ pé ìwọ ló fẹ́ làǹdẹ̀ ló fẹ́ rán lọ sí ọ̀run kí nípa tó dẹ̀ fi sọ̀rọ̀ yẹn pé òun kọ́ o. bọ̀ bàbá tí ẹ jẹ́ ká jọ sọ ta lárí bá wí ìyàwó ilé alágbè lárí bá wí má pa mí o ìyàwó mi má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó máa mi ò tẹ́mi lọ́rùn o. wo Marigold ó ṣe ó bá ti sá fún tipẹ́ wàláì wọ́n mọ̀ pé yóò gba ẹbí ọkọ ẹ̀ léèrè ní ìbá ṣe ìgbà tí ẹ wo ṣé rí kíní nǹkan tá à ń sọ yìí ó ti ṣẹlẹ̀ rí tó yẹ pé boyfriend ẹ̀ náà kọ báyìí náà ni tó yẹ pé tí àwọn parent ẹ̀ tó wá ń pariwo wọn pé ọ̀rẹ́ ikọ́ náà rẹ wa
ló lọ ṣe gbéborùn fún ẹni yẹn pé dára ẹni yẹn ti ra nígbà tí mo gbọ́gàn ẹni yẹn sọ pé òun ti ra mọ́tò pamọ́ fún because báyìí mò ń lo mọ́tò bóyá wọ́n á sọ fẹ́ ni ẹ kó ra mọ́tò fún òun àbí nǹkan ẹni yẹn lòun ti ra mọ́tò fún ìgbà tóun fẹ́ gbé mọ́tò yẹn fún ìkọ́nú wa ló wá pè òun sákèsí pé rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn wà mo lè sẹ́ǹdì ẹ̀ sí mo rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn wà ó lóun ti ra mọ́tò fún ó ní ìkọ́nú wa ló pè òun pé olórí burúkú ni kò ṣe ń tẹ̀lé yín nìkan kọ́ ló ń fẹ́ kò ṣe ẹni tẹ̀lé ṣe nǹkan báyìí fún un tí yẹn lọ bá tiẹ̀ jẹ́ níbẹ̀ tí mi ò tẹ̀ mọ̀ at the same time ó rò pé bóyá because ó máa ń sọ pé ẹ̀mí like tó bá ń ṣe nǹkan tí bá ń sọ fún wọn ó máa ń dàbí pé wo ni wèrè náà wà á dẹ̀ máa ṣe bí pé like bí ẹmọ gẹ́sì náà wà á dẹ̀ máa ṣe bí pé kíní tó dé bí pé tó bá jáde ìyá ọgbà wọn free wọn sọ̀rọ̀ lójú mi most of nǹkan tó bá ṣe ń gbà mí ó láwọn èèyàn kan tó yẹ pé ọ̀rọ̀ tẹ̀ pọ̀ àwọn nǹkan tó ń dètì lábẹ́ mi tó yẹ pé mi ò mọ̀ tíjà bá ti ṣẹlẹ̀ ní màá tó mọ̀ pé lágbájá àti lágbájá ó ní àwọn òṣì kan tó ń ṣe nítòsí ilé mi náà tó yẹ pé mi mọ̀ tó yẹ pé létà ìgbà tó wà tẹni yẹn jà lẹ́ni yẹn sọ fún mi pé ọ̀rẹ́ báyìí mo ní irọ́ ni mi believe ìgbà tó sọ fún mi evidence yẹn náà wà ẹni tó yọ ṣe kò kú. ìyẹn dára ẹni tí mo àtàwọn tó wà ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa ń rí mi tó bá jáde gan wọn kò lè sọ fún mi wọn lè sọ̀rọ̀ lójú mi mọ́ mo ti wá di bí gbéborùn mo wá wọn pé ẹgbà mi máa sọ̀rọ̀ ìgbà náà máa ṣépè pé àbírù wàhálà ọmọ kóra mi sí ṣé mo wá di ẹlẹ́jú mi ń rojú ẹ̀ kiri wọ́n ló lára ẹ̀ kó tó bá tẹ̀wé kó o fi ṣe mo dẹ̀ ti pariwo tó nǹkan tó bá ní alára ló lè fa rẹ̀ ṣe. very good ọkọ ẹ sọ pé ńlá dáadáa ní industry ó ná ńlá dáadáa àwọn onídàá mọ́dà bọ́ sọ pé ńlá dáadáa ìwọ náà ṣé òótọ́ nìyẹn àbí rọ́. wọ́n ti sọ pé wọ́n la náà ni. Jésù no o ti ń sòótọ́ láti bẹ̀rẹ̀ o ti gbé báíbù náà. Torí ẹ̀wọ̀n ìyá ọgbà ọ̀rọ̀ ṣẹ́ẹ̀rí mo fẹ́ kó jáde fún mi ni mo fẹ́ kó jáde torí ẹ̀ mo ṣe jáde fún mo mọ̀ because most of àwọn ọ̀rẹ́ wa ti ń pè mí kíní kan mo wá downfall ẹ̀ mo ń ṣe kíní kan mo ní kò ṣe ọ̀rọ̀ ilé ìkó ti kúrò lọ́rọ̀ downfall because àwọn ọ̀rọ̀ kan wà tó ń lọ lábẹ́ tí ò ń ṣọ̀rọ̀ social media kò come out tí wọ́n ní wọ́n pé táwọn èèyàn dẹ̀ pé mi pé nǹkan báyìí tó bá béèrè ẹjọ́ lọ́wọ́ mi tí mo máa most of àwọn tó mọ̀ wá tó ń sọ pé ṣèbí àwọn sọ kíníkan mo ní mòrúbà tẹ́lẹ̀ dára mi àti ìgbà tí èmi àtẹ ti jà mi ò bá ṣe mọ́ mo ọkọ ẹ̀gbọ́n bá wa parí ọ̀rọ̀ yẹn láàrin pé kí n jẹ́ kó tán síbẹ̀ mo ní ó tán kò tán èmi ò ṣọ̀rẹ́ olórí burúkú mọ́ ọ̀rẹ́ tá à ń ṣe tá à ń ṣàbòsí ara wa tẹ́ mo máa parọ́ olórí burúkú ẹ̀ parọ́ mọ́ ara yín at the same time ẹ̀ tí wàá gbọ́rọ̀ wá sí mi lórí pé èmi mo sọ ọ̀rọ̀ làǹdẹ̀ yìí mo tún kọ́ mà torí ọ̀rọ̀ làǹdẹ̀ yìí gbogbo tọ́ọ̀tì wọn wípé mi mo lọ sọ̀rọ̀ fún làǹdẹ̀ tí mi ò dẹ̀ tún mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀. tó tọ́ sí lẹ́nu kí ìyàwó lè máa ṣe ṣìnà kí wá wá sọ́dọ̀ pé ìyàwó ẹ̀ ń ṣe ṣìnà o ṣé wọ́n ní sọ pé àwọn online lọ yìí náà ló máa sọ pé olórí burúkú ni ó fẹ́ ba tiẹ̀ jẹ́ ó fẹ́ lè kúrò nílé ọkọ ni ìmọ̀ràn tí mo dẹ̀ lè fún ẹ. ẹyẹ èèyàn to be honest ó dà pé ó máa ń ba sòótọ́. ó wá síta kó ní mi ò kí n bá òun sọ̀rọ̀ lájọ tó tún mi introduce ẹ̀ sẹ́yìn rí táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ mi mo máa ń jẹ́ kó yé wọn mo máa ń sọ́tọ́ ni pé ìyàwó lágbájá lẹ́ni mi ì lè bá sọ. ó máa ń bá a sọ̀rọ̀ ó ti yẹ tó bá ẹ wo bí irú ọjọ́ tó láwọn lọ taṣọ ó wá ní ẹ lọ gba kinní lọ́wọ́ ìyàwó mi nulẹ̀ ẹlẹ́lẹ́ ò sọ pé ṣó máàdì ni àlè pè níyàwó mi ó dẹ̀ feel comfortable ṣé wèrè ní ẹni. tí mo bára jẹ́ gbọ́ngbà tí mo ní irú wàhálà òwà lélẹ̀ pé ó dẹ̀ mo ní kò tún wá ṣe pé bóyá níta o láàárín àwọn tó mọ làǹdẹ̀ ẹni tó tún sọ fún yẹn náà tó mọ làǹdẹ̀ ni o ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni yẹn mọ làǹdẹ̀ o wọ́n dẹ̀ tún wá pé wá jáde àsìyàwó ìwọ náà máa tún jáde. mi ì lè pa nǹkan tí ọ̀rọ̀ náà mo lè bá sọ mi ì lè pa. mẹ́rígò ṣé nǹkan tó ṣe fún làǹdẹ̀ yẹn dà jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ọmọ ìyá sórílẹ̀ ayé ẹ̀. mi ò lè parọ́ làǹdẹ̀ tẹ̀ try ẹ wò wọ́n ṣàṣà ní ọkùnrin tó lè ṣe bí làǹdẹ̀ ṣe mo máa ń sọ mo ní tó bá fẹ́ làǹdẹ̀ ó lè rọ́kọ gidi kọ́lọ̀ ń dáríjì mi tó bá dàbí èpè. tẹ́lẹ̀ ó láwọn àwọn nǹkan tó máa ń rìn tó yẹ pé mo lè as ọ̀rẹ́ mo lè sọ fún ni tí bá sọ fún tí mo máa ń sọ fún náà kò ń gbọ́ ni so mélòó ó máa ń sọ pé adult lòun òun mọ̀ nǹkan tóun máa ṣe èmi kọ́ ni màá bá òun control èmi kọ́ ni màá control mo dẹ̀ ok mi lè control ẹ̀ lóòótọ́ so ó tún dín pé làǹdẹ́dẹ̀ pè mí pé Marigold kí ni mo mọ̀ pa make àṣàfi dára mo ní kí lẹ̀ ń sọ yìí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ẹ̀ ń sọ ìkò tẹ́ yé mi ló bá ní pé títèmi wọ́n ṣàṣepè fún mi pé títèmi ò bá fẹ́ bàjẹ́ kémi sọ nǹkan tí ó wà pé ṣe bá dán sórí burúkú kí mo ní làǹdẹ̀ ẹ má fi nù mí mo mọ̀ ọ́ jẹ
èwo ní tẹ́ pè mí tẹ́ sọ pé kí ni mo mọ̀ pa make àṣà ti dára, kí ni mo mọ̀ pa make àṣà ti dára, nǹkan tí mo tẹ́ mọ̀ ń pa ẹ̀ lèmi náà mọ̀, mo mọ̀ pé wọ́n jọ ń ta aṣọ pọ̀, pé ẹ ṣáà mọ̀ pé business aṣọ ló pa wọ́n pọ̀, wọ́n dẹ̀ ní business aṣọ, pé lẹ́yìn business aṣọ ṣé wọ́n ń fẹ́ra àbí wọn ò fẹ́ra, mo ní Láǹdẹ̀ wọn ò fẹ́ra, Láǹdẹ̀ tún ní mo tún fẹ́ bi ẹlẹ́ẹ̀kan sí ṣé wọ́n ń fẹ́ra àbí wọn ò fẹ́ra, mo dẹ̀ ní àlóòótọ́ ibi tọ́rọ̀ dé dúró ó tòsí ìyá ó dẹ̀ sọ fún Mekash pé ìyàwó lé lòun ń pé òun ò lè ṣerú nǹkan bẹ́yìn so that Láǹdẹ̀ á fi free yé mi so that wọn ò ní máa believe understand like wọ́n á fi free mi lọ́kàn because mi ìtẹ̀fẹ́ wàhálà family because something like this ti ṣẹlẹ̀ rí láàrin mi àti Dára yìí náà tí boyfriend ẹ̀ bóyá wọ́n ka tó ń cheat tó rò pé bóyá mo lọ ń download ọ̀rọ̀ fún boyfriend ẹ̀ at the same ìgbà tó wá yá tó àṣírí wá tú tó wá rí pé because mo sún fún nígbà kan mi ìbá ṣe mọ́ like oníkálùkù pín gàrí ẹ̀ àwọn kan sọ pé àtìgbà tí mo ti ní mọ́tò tí mo ti lówó ni mo ti ń ga boyfriend ẹ̀ kó tó marry Láǹdẹ̀ àbí bẹ́ẹ̀ ni kó tó marry Láǹdẹ̀ the same thing náà ló ṣe tí yẹn ka tí wọn àti yẹn ò fi fẹ́ra mọ́ tó yẹ pé mo sí ẹ̀ wá sọ́dọ̀ wa tó wá pariwo lé mi lórí ní pé mi mo da kíní ọmọ àwọn rú kíní kan òun ò fẹ́ kí màá tán ọmọ òun kan ṣe mo dẹ̀ ni mo ti gbọ́ mo ní àdàbí tó bá yẹ pé mo sọ ọ̀rọ̀ fún boyfriend Dára lókù because mi ìmọ̀ pa ọ̀rọ̀ yìí ìgbà tó rọ̀ yìí máa padà leak out ìwọ náà ló padà sọ fún mi pé Mary má bínú ọ̀tọ̀ mo rò pé wọ́n ló sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ẹni báyìí ló sọ̀rọ̀ mo dẹ̀ ní sóore mo ní ẹlẹ́dàá mi tẹ̀ máa dání mo kò sọ mi ráyè ẹjọ́ tí bá ń bẹ sọ tó bá gbọ́ fáǹfààní ara ẹni tó bá dẹ̀ gbọ́ náà fáǹfààní ara ẹni lóòótọ́ kò sẹ́ni I'm not a saint at the same time mi ò kí ń ṣe rubbish mi ṣòṣì mi ṣe rubbish mo dìídì mo mọ̀ọ́mọ̀ ni pé kí n wá ṣe video like kí n wá ṣàlàyé tẹnu mi ni so tóun náà bá rí fídíò yìí tí bá parọ́ mọ́ kó jáde tì mí because a lot pọ̀ ọ̀rọ̀ pọ̀ ìyá ọgbà ọ̀rọ̀ wà lẹ́nu mi tí mo fẹ́ sọ bọ̀ kò tí tó kàn. fún mi 1 minute kó tó continue fún mi 1 minute mo ń bọ̀ o.